Buhari address àwọn fighters yẹn wọ́n wá sọ fún wọn pé iṣẹ́ tó ń bẹ̀ wọ́n ni pé àti independence pé British wọ́n hand over Nigeria fáwọn ó láwọn fẹ́ reclaim nǹkan tí British fún àwọn ó wọ́n máa sọ̀rọ̀ pé ohun tó ń gbà wọ́n fún ni pé ẹ mọ̀ pé nǹkan tó jẹ́ ti Fúlàní làwọn fẹ́ gbà báyìí kó ṣe tọkàntọkàn ó ní Nigeria Army wọ́n wà lẹ́yìn yín o wọ́n sì fún yín training. ẹ̀yin èèyàn àṣírí ti padà ń tú àṣírí ọ̀rọ̀ tó wà ń di gbogbo ìgbésùmọ̀mí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn tó wà ń di in fact tó bá jẹ́ wípé bí gbogbo mídíà tó wà ní Nàìjíríà bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ lélẹ̀ bó ṣe ń analyse ọ̀rọ̀ lélẹ̀ yìí bóyá by now a ti máa rójútùú sí ọ̀rọ̀ wa ní Nàìjíríà mo fẹ́ kẹ́ wá lọ gbọ́ ohun tí wọ́n túnú fọ́nrán yìí ìyẹn àwọn Alhaji Oriyomi Hamzat àti àwọn panel wọn eléyìí tó tún gbé wálé ní kódà ọ̀rọ̀ kì í síbẹ̀ gan ni tó fi mọ́ láti ṣe jẹ́ mọ̀ pé ọ̀rọ̀ tá à ń sọ yìí látòrí Buhari lọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ gbogbo àwọn ìgbésẹ̀ tí Tinubu tí Buhari ń gbéǹgbà yẹn tó fi dórí Nasiri El-Rufai tó fi dórí Dambazua àtòrí Sultan of Sokoto ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ n parọ́ fún yín tẹ́ ẹ bá wo fọ́nrán yìí ẹ mọ̀ pé ẹ̀kọ́ ti fojú mímu hàn gbogbo àṣírí tó wà nínú ìgbésùmọ̀mí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà òun lẹ fẹ́ gbọ́nu fọ́nrán yìí ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ wá lọ gbọ́ ohun tí wọ́n tún sọ àti Oriyomi Hamzat o àtàwọn panel àwọn méjèèjì tó gbọ́ wálé ní ọ̀rọ̀ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ wá lọ gbọ́. tó jáde nínú ìròyìn lónìí èyí tó le jù ń bẹ tó sì kan gbogbo wa jù òun náà lọ̀rọ̀ ètò ààbò lórí ètò ààbò yìí minister for birthday wọ́n ti fún mi ní lóye lórí ètò ààbò yìí àwọn ọmọ Chibok tí wọ́n gbé lọ 100 and something 114 àbí nǹkan ṣé gbogbo wọn la rí gbà padà dòní. bẹ́ẹ̀ gbogbo wọn kọ́ àwọn tá a tún gbà padà gan bí wọ́n ṣe lọ́kọ́ ni wọ́n ṣe bọ̀ wọ́n ti di women wọ́n ti sọ wọ́n ti dàkúdà ìròrí wọn ti change wọ́n rí ayé bá a ṣe ń rí mọ́ wọ́n ti di nǹkan míì kódà nínú fámìlì wọn wọn lè dà wọ́n pọ̀ mẹ́bí mọ́ wọ́n láti kọ́kọ́ lọ rèé tọ́jú wọn kí wọ́n má bàa fi ẹ̀kọ́ tí wọ́n kọ́ lọ́hùn kó bá àwọn ọmọ tó kù ọmọ 24 ni wọ́n tún ọmọ 25 ni wọ́n tún kó lọ ní Kẹ́bí ṣé ọ̀kadà náà wọ́n gbọ́ ọmọ 24 gùn àbí wọ́n wa mọ́tò débẹ̀ àwọn tí ń darí wa deep down nínú ẹ̀mí wọn tá a bá wo scale of preference tí wọ́n draw pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ADC pẹ̀lú tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC àtàwọn ẹgbẹ́ tó kù tá a bá wo scale of preferences wọn tí wọ́n draw èwo ni wọ́n fi ṣe opportunity for gun èwo ló wà ní number 1 èwo ló wà ní number last nínú scale of preference wọn ṣé security yẹn lẹ́rù kó léwájú ni wàhálà security bí wàá ṣe ṣẹ́gun ẹ̀lú léwájú ni àbọ̀rọ̀ 2027 ló léwájú lẹ́mìí wọn èwo lẹ́rù pé wọ́n lè jiyàn pẹ́pẹ́ tí wọ́n sáré lọ ṣiṣẹ́ lórí ẹ̀ nínú méjèèjì lọ́wọ́lọ́wọ́ tá a wà èwo náà sì fi ń sojú ayé. sẹ́rí ẹjẹ̀ ìwò báyìí àwọn tó ń darí wa wọ́n ti rí insecurity gẹ́gẹ́ bíi tools ohun èlò láti fi gba agbára ni wọn ò rí gẹ́gẹ́ bíi pé àwọn fẹ́ wọ́n náà àbáyọ sí màá sì mẹ́rin wa. Nuhu Ribadu sọ̀rọ̀ kan ẹ̀rù bà mí ó dàpọ̀ ní the current NSC ẹ̀rù bà mí. ẹja mọ̀ tún NSC. security agency adviser to the president. national security adviser to the president. ẹ̀rù bà mí ó ní April 2014 ó ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí òun ò lè gbàgbé ló nígbà tí late retired Muhammadu Buhari tó ń aspire láti gbàjọba ó ní ó wá pe àwọn agent supporters ó kó wọn jọ ara wọn ni retired general Dambazu Nasir El-Rufai and the rest of them ó wá kó wọn jọ pé ẹ jẹ́ ká brainstorm ọ̀nà wo la ń fẹ́ lò láti fi lé Goodluck Jonathan kó lórí ipò wọ́n wá reach conclusion wípé ẹ jẹ́ ká consult àwọn Mediation bridge association so that wọ́n bá wọn employ àwọn
foreign fighters wọ́n wá consult chairman àwọn Mediation wípé bóòlù ṣe fẹ́ bá wa kọ́ àwọn fighters àwọn ajagunta wà láti àwọn foreign African country ìyẹn fọkàn wọn balẹ̀ pé ohun tí ò nira ni sincerely ó sì bá wọn get over 2,000 fighters láti Mali, Senegal, Niger, Chad, Libya ó bá wọn kó wọlé. Nobody wan sọ wípé highest level of desperation. Nobody wan sọ wípé ṣé a mọ ibi tí wọ́n pa àwọn fighters yẹn sí ọ̀dọ̀ Nasiru El-Rufai custom yẹn ká wọn kó wọn sí wọ́n á bẹ̀rẹ̀ sí ilos truck oúnjẹ everything on later ó sọ ẹjọ́ pé kó lọ find out ó wà ní net wọ́n wá lọ ó ní Buhari wá àdírẹ́sì wọn níbi tí wọ́n kó wọn sí ó ní Buhari àdírẹ́sì àwọn fighters yẹn wọ́n wá sọ fún wọn pé iṣẹ́ tó ń bẹ̀ wọ́n ni pé at independence pé British wọ́n hand over Nigeria fáwọn ó láwọn fẹ́ reclaim nǹkan tí British fún àwọn ó wọ́n máa sọ̀rọ̀ pé ohun tó ń gbà wọ́n fún ni pé ẹ mọ̀ pé nǹkan tó jẹ́ ti Fúlàní làwọn fẹ́ gbà báyìí kó o ṣe tọkàntọkàn ó ní Nigeria army wọ́n wà lẹ́yìn yín o wọ́n á sì fún yín training. Now ó wá kan ti. àdàlẹ́ rí gbogbo ibi tí wọ́n ti sọ̀rọ̀. èmi náà ní bí bọ́ ibì kan wà tó ti fò ìgbà tí 2,000 wọlé tán 4,000. mo ń bọ̀ wá débẹ̀ a ó ti wà káàkiri. ó wà lọ́wọ́ tí náà. Now ó wá dàbí pé ẹni tó wá ń yà lẹ́nu ni pé Sultan of Sokoto Sa'ad Abubakar ipa náà wọ́n àdírẹ́sì àwọn fighters yẹn náà tó fọkàn wọn balẹ̀ pé ẹ relax ó láwọn kan wà àti pé wọ́n ti 4,000 ní wọ́n tí wọ́n reserve wọn fáwọn sínú jay táwọn yóò tí wọlé táwọn yóò tí wọlé in case tí o bá ṣe báyìí wọ́n kàn mọ́ contingent wọlé. bẹ́ẹ̀ni wọ́n wá bẹ̀rẹ̀ sí fún wọn lóúnjẹ tọ́jú wọn wọ́n wá pé wọn sí 6 camp àwọn 2,000 yẹn sí 6 camp ọ̀dà kan state yẹn Èkìtì pọ̀ lára wọn state yẹn wọ́n wá ń finance wọn hoping that pé Jonathan ò ní gbẹjọba lẹ̀. àwọn yẹn wà foment trouble. wọ́n wá shed blood seriously. donkey and kini kan the baboon and the monkey will roll in blood. ó nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń kà lọ ó wá jẹ́ kékeré yẹn ni pé expectation wọn ó wà cut ó wà disappointed. because Jonathan gbẹjọba lẹ̀. ó bá gbẹjọba lẹ̀ wọ́n wá neglect àwọn fighters yẹn wọn ò rí tí wọ́n wò rán wọn ò dá sí wọn mọ́ ó ní méjì làwọn lọ bá Dambazu wípé ẹ ké sí náà sí El-Rufai àwọn tẹ ẹ dálẹ̀ tẹ ẹ rí sí wọn mọ́ yìí wọ́n ń padà bọ̀ wá sọ̀rọ̀ ó ní at that time Dambazu àti Nasir El-Rufai àti Sa'ad Abubakar Sultan of Sokoto ó ní wọn wà ní good time mọ́ èdè àwọn òyìnbó mọ́gbà yẹ ní Nasir wádà pé arrogantly nídìí wọn mọ́ kí la fẹ́ fi wọ́n ṣe mọ́ after all mo ti sanwó fún wọn kó máa lọ ó láwọn bíbí wọn wá launch terrorist state yẹ lórí Kaduna state wọ́n pa àwọn èèyàn tẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ń wá chairman Mediation kiri ngbọ̀n tí wọ́n rí chairman Mediation wọ́n wá kí ni ká ṣe báyìí ó sì bóun wá wọn gbà yẹn tí wọn ò dóun lóhùn ó ní ẹ̀jẹ̀ kò lọ ra àwọn pípì gègé wọn yóò chairman Mediation ibẹ̀ mo tó pé Mediation kí wọ́n proscribe wọn as terrorist group wọ́n wá lọ bá wọn Mediation chairman wọn bèèrè lọ́wọ́ Nasir El-Rufai pé kí wọ́n lọ get 150 billion pé làwọn fi dáhùn pípì padà síbi tí wọ́n ti wá wọ́n wá tọrọ ìpàkòrò tí 150 billion 100 billion làwọn lè wá wọ́n wá kése Emefiele tó bá fẹ́ lo second time kọjọ kó make sure wípé ó bá wọn raise 100 billion pé òun ni àwọn lò láti fi dá wọn padà condition tó fún Emefiele nìyẹn Emefiele raise owó yẹ ó gbé fún wọn but still náà àwọn bíbẹ̀ sí wọ́n sì ń sọ̀rọ̀ síbẹ̀ náà ni wọ́n ń pa àwọn èèyàn lọ ni now the portal is now there wọ́n á raise question wípé síbẹ̀ Nasir El-Rufai Sultan of Sokoto Dambazu gbogbo wọn sì rìn kiri and Muhammadu Buhari nígbà yìí náà wọ́n yan kiri bó ṣe wù wọ́n. àwọn ti wọlé. ìgbà tí wọ́n ti wọlé tán ó ní at that time wọ́n wá lọ bá Buhari pé kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ yìí ó wá ní pé ẹ jẹ́ ká gbé wa ọ̀nà orúgà lọ pé ká create colony fún wọn ní each local government Nigeria so that a lè pín àwọn fighters yìí sí each local government so that wọ́n lè bí the colony fún wọn ní ruga policy to fi somersault the point is the issue terrorism ó ti di industry tí àwọn alágbára Nàìjíríà fi jókòó tì láti máa fi mi èyíkéyìí ìṣàkóso láti fi falulẹ̀ now kí wọ́n á collaborate pẹ̀lú nǹkan tí kí ni sọ láìpẹ́ Professor Ọláwùmí Kọ́mọdé Ọláwùmí ó ní argument kan jáde láàrin àwọn tó wà ní military intelligence and argument ó pín sípa mẹ́ta ó ní wọ́n sọ wípé kí ni ọ̀nà táwọn lè gbígbà láti conquer terrorism
ó ní àkọ́kọ́ àwọn kan ní káwọn fèsì wọn kinetic àwọn kan ní pé káwọn lo káwọn roll after shekau nígbà náà wọ́n sì wá ń discuss ẹ̀yọ́ lọ́wọ́ lọ ohun wàá já wọn lóhùn general retired general ọlọ́run ní Ṣakí wọ́n wá pé Wùmí kí ló tó sọ̀rọ̀ tó ń wà níran ó ní gbogbo tẹ́ ẹ̀ ń yẹ kọ́ lọ́nà ó ní kò lè gbogbo tẹ́ ẹ̀ ń sọ ẹ̀kọ́ kì í sọ̀nà ó ní kí wàá lọ́nà ń gbà yẹ ó ní tí bá sọ ẹ̀ lè ṣe dákun jọ sọ ó ní kò sí lágbára wá ń bí láti ṣe ó ní sọ bá lè ṣe sọ ó láwọn tó ń sponsor kìíní wọn wà gọọmenti agbára wo ò sì mú wọn ó ní wọ́n sì ń gba foreign aid láti ta náà ó ní gẹ̀ẹ́ ṣé ṣàlè gbọ́ àtọ̀ orúkọ wọn tá a bá gbọ́ àtọ̀ orúkọ wọn a lè prosecute wọn a lè pè wọ́n lẹ́jọ́ why ó ní okòjá wọn ò lágbára ẹ̀ they are only trained for kinetic láti jà wọn ò lè arrest senator ẹ dẹ submit information ni àwọn sójà ló sọ bẹ́ẹ̀ àwọn DSS wọn làwọn ní DSS ní more than enough information lọ́wọ́ tọ́pọ̀ rẹpẹtẹ ó ní àwọn information yẹn ó ní wọn ò lè hack dé lórí the point is dey kí wọ́n padà sọ̀rọ̀ tẹ̀yàn pé kí ni priority wọn ní scale of preference wọn. DSS ò lè arrest. wọn ò lè prosecute àwọn. no wọ́n kàn lè arrest. wọ́n lè interview ni. wọ́n lè prosecute. no they can't. ẹ gbé lọ court of law. court náà là ń sọ. àtàlọ́wọ́ fẹ́ arrest tàlẹ́ arrest ẹni tó. tẹ́ bá gbé lọ kọ́ọ̀tì tani wà á ṣe ìdájọ́ mọ́ sọ̀rọ̀ rẹ̀ la. sẹ́ni mo rí ni pé every pé ní kí ni scale of preference wọn. lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó wà ní gbọ̀ngàn agbára wọn ò ṣetán láti solve terrorism wọ́n ti rí gẹ́gẹ́ bí ohun èlò fún wọn láti fi gbàjọba. wọ́n ní NSA ní àwọn ò sọ bẹ́ẹ̀ pé irọ́ ni. jẹ́pẹ́ ní ìbálẹ̀ kó wọ́n sọ bẹ́ẹ̀. ta ló sọ pé wọ́n lòun sọ bẹ́ẹ̀. wọ́n ti send link tó ti lóun sọ bẹ́ẹ̀ síbi. well ẹ ti béèrè pé kí ni priority wọn báyìí meeting lọ lọ́wọ́ báyìí lamẹ́ríkà pẹ̀lú àwọn delegate wa wọ́n ti Nigeria send some delegation there kìnìún wà ń bẹ̀ attorney general wa ó wà ń bẹ̀ then àtàwọn kọ̀ọ̀kan bá bíi mẹ́rin ni wọ́n ti lọ meet àpéyàrọ́lì lórúkọ máa yẹn wọ́n ti lọ meet ẹ̀ báyìí lórí ọ̀rọ̀ ó ṣe gbésùmọ̀mí kò ṣe gbésùmọ̀mí let's see what is going to come out of their kìnìún láàárọ̀ yìí meet tẹ́lọ̀ ṣe. from America. From America wọ́n ti lọ ìyẹn bẹ́ẹ̀ yẹn. so ohun tá a kọ́kọ́ gbàgbà báyìí ni pé a lè ṣe nǹkan kan. ṣáwa no wọ́n á ń bọ̀ ẹ jẹ́ priority tẹ̀ sọ kò sí nǹkan tó jẹ́ priority olóṣèlú ń sìn bí wọ́n ṣe win ní 2027 election ìyẹn ni ó bá wọn lẹ́jọ́ báyìí kódà tó bá kú wípé kán máa ṣe ẹni tó wọ̀n ṣe yàn kán sá ti win ní 2027 gbogbo olóṣèlú ẹni tó bá wọn lọ́wọ́ nìyí ṣe rí ọ̀rọ̀ security yẹn ẹ wo secondary ni wọ́n bìlí pé ẹ ṣáàjì àkọ́kọ́ bá gbàjọba tán kò sí nǹkan tán máa ṣe so ìyẹn ni priority wọn tí a bá fẹ́ kó lóṣèlú ṣiṣẹ́ the first 2 years tó bá ti débẹ̀ tí wọ́n bá ti rí nǹkan kan ṣe the last 2 years wọn ò níṣẹ́ kankan láti ṣe mọ́ so tẹ́ bá lọ bá wọn sí pé ṣe rí tó ń ṣẹlẹ̀ ní ẹnìkan ṣe interview kan TikTok ni o so mo fẹ́ bìlí pé ó kàn ó lóun lọ interview a senator wọ́n wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹni yẹn lolo ó kúrò mẹ́ṣẹ́ ẹni tó lọ ṣe kí ni ẹ pé ó wà lóun bẹ́ẹ̀ pé senator tó ń lọ bá ó lóun wá ń bi léèrè pé ṣé bẹ́ẹ̀ gbọ́ sí nǹkan bá wà lóun gbọ́ pé ẹjọ́ èèyàn mélòó ni wọ́n jí gbé náà ó ní kò mọ nọ́mbà ètò ẹ̀yìn kan láàárọ̀ tẹ̀ ní 25 that is a thinking person ló máa take effort láti mọ̀ ẹ́ pé 25 náà jí gbé ó lóun bí òun bí sitting senator pé ẹjọ́ ọmọ mélòó wọn ni wọ́n jí gbé ní kébí sọ pé mo mọ̀ kan I can't just remember but wọ́n ni wọ́n jí àwọn èèyàn gbé because ti ń rò next year ni rò bí wọ́n ṣe selection bí wọ́n ṣe wọlé primary tí ó contest election nǹkan tí ó bá gbọ́n nù eléyìí tó bá tí olóṣèlú bá búyàn ní $1 lẹ́nì pé ok láti senate mo ti dé come and take $1 torí pé ó fẹ́ lóyàn ní constituency fún election tó ń bọ̀ ni ṣé rí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí bí ìgbìyànjú kan ṣàṣe ló ṣe rí lójú wọn báyìí gbogbo bí wọ́n ṣe kóònù party tán PDP tó kàn wọ́n sí ni pé ẹgbẹ́ ti túká ẹjẹ́ kó láti ẹ̀ party wò ní ká lọ wọ́n fọ́n ká bí ọmọ ok APC ǹdúmẹ̀ ní èrò ti pa o kó mọ̀ sí pa wọlé ìgan ni ó mú kí mọ́tò rí o ìyẹn wọ́n sọ lọ́wọ́ báyìí ó dàbọ̀ ní ká tó lọ́wọ́ the likes of Agbesumomi APC ò lè kọ́ńkọ́ ọ̀rọ̀ insecurity àwa la lè ṣe ìdìbò fún ìtàn bá kiri nu wọ́n yìnbọn lọ́nà Èkó wọ́n wá pààyàn ní Ṣàgámù wọ́n rí yẹn rò nítòkun lóṣèlú nu priority wọn bó láti wọlé 2027. so ṣe yẹ kó rí bẹ́ẹ̀. kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kí la fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ kí la ṣe kò sí ju wípé àánú àwọn èèyàn máa ń ṣe mí tí wọ́n bá sọ pé ẹjẹ́ àfìbò sọ̀rọ̀ káyẹn lómi síbi ẹni tí ń bọ̀ náà owó ní ba lóko àwọn tí ń bá tọmọnìyàn lọ 1% ni wọ́n so kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tá a bára wa nu ebe bí tí a bá sì lágbára jù tó bá ti dé báyẹn èèyàn mú sùúrù mẹ́ni ní tá a máa mọ omi sí. sẹ́mi wọ́n ti bíìdì okòwò sí terrorism. ó wà ń bẹ war business la máa ń pè ní peace and conflict resolution ní peace building okòwò àgbáyé war business okòwò ogun because some people have business in war.
bẹ́ẹ̀ni àwọn tó ń fún wọn níbọn military industrial complex yẹn lọ́dọ̀ wa ẹni tó ń gbébọn gbé nǹkan jagun tó ń ta ammunitions military industrial complex àti àwọn yẹn tó jẹ́ pé làwọn fi ń jẹun. náà fi ń jẹun dẹ àwọn kan wà tí ò yé wa tó ní nàìjíríà ń bí ọlọ́run ṣe ní dákọ̀ èèyàn ẹni tó bá kàn kọ́ mọ̀ pé òun náà ni ní apá àwọn ibìkan nàìjíríà ń bí tí wọ́n bá ti rí nǹkan àlùmọ́ọ́nì ń bẹ̀ wọ́n ti rí nǹkan àlùmọ́ọ́nì wọ́n wá lọ bá àwọn bandit àwọn agbésùnmọ̀mí àwọn ni yóò mọ sọ àwọn. wọ́n wá wọnú ìlú yẹn bí ipa agbésùnmọ̀mí ni wọ́n á pa ìlú yẹn run. kọ́ lè take over. wọ́n wá take over. mẹ́tọ̀ tán lónìí yẹn. wọ́n wá máa wá ìlú yẹn. so adẹ̀ ní wọn nu senator. no ó tún wá kù. àánú wọn nílẹ̀ àwọn kan contest fáà rẹ ní gbogbo ìgbà mi. no ó tún wá kù ibi tó tún ti kù ní wọ́n wá lọ kó àwọn wọ́n ti gbọ́n mú ẹ̀wùlẹ̀ jẹ́ mi mention. ẹ má mention. no wọ́n ti gbá àwọn tí mo sọ mú. ó sì wà nú pépà. ṣé pépà tòní ó wà last week. àwọn China wọ́n gbá wọn mú. wọ́n ti padà gbá wọn mú. wọ́n gbá 6 of them wọ́n gbá wọn mú. àwọn inú wàhálà bọ́ fún boys pé kí wọ́n máa sọ àwọn wọn máa jí kí wọ́n máa gbé plane wá wọ́n ti gbé. so China lẹ́ ń sọ ni bámi ilé ọba mi ó lè kì í já. mẹ́wẹ́ ti sọ ẹ̀kọ́ lẹ́ẹ̀dá kọ́ ni àsìbòdì ọ̀dà àsìbòdì fún náà ni wọ́n. ẹ tá a bá sọ fún ló lè má di ẹ funfun nínú ẹ̀yìn. bẹ́ẹ̀ ni àlejò olè mọ sàárè àfọ. bàbá ọlọ́wọ́ mélòó ó lé ọba sọ pé àwọn èèyàn tá a dẹ̀ ń dìbò fún lélẹ̀. bẹ́ẹ̀ ni àwọn tẹ́mi èèyàn jọ lójú. bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n value ipò yẹn ju ọmọnìyàn lọ àwọn tí wọ́n lè pa ọmọ wọn nítorí pé wọ́n fẹ́ dupò. láti sì tó bọ́ ṣe rí gan ni ẹ̀dẹ́ tó ṣe pé ẹ̀ẹ́dẹ́bà ni wọ́n pa wọ́n rí bí gbọ́ lọ́dọ̀ wọn gan àgán rẹ́dì láti gbébọn ṣùgbọ́n mi gbà pé. ẹni tó ń ṣèjọba lọ́wọ́ tí wọ́n ń pààyàn lábẹ́ ìṣèjọba rẹ̀ látàrí àìṣe ètò ààbò tó dáa tó báwo ni wọ́n ṣe ń sùn sá. àwọn léyìí ṣe àwọn ọ̀tá wọ́n ṣe èèyàn mọ́ ẹ̀gẹ́tẹ̀ bàbá èèyàn méjì lórí lójú títì àwọn èèyàn tó lọ ń dá ṣùgbọ́n àwọn tó lọ ń dá ọ̀pọ̀ tó àwọn tí ẹ dára wọn àwọn kan wà èèyàn bí èsì náà they are devil incarnate for example wọ́n ní wọ́n pààyàn ẹlẹ́ran delegate lọ gọ́fúnà yọjú síbẹ̀ ẹ̀ẹ́dọ́ gọ́fúnà Kwara State ti yọjú sí ibi tó ń ṣẹlẹ̀ o ó dẹ̀ ní pé we are on the top of the matter English tó sọnù ó dẹ̀ kó ń bẹ̀ ẹgẹ́tẹ̀ they are on top of the matter. nǹkan tẹ ebo tó sọ ebo yẹn ṣe pé méjì ni we are on top of the matter Jonathan ló kọ́ máa lò òun ló sọ Jonathan Buhari azọ yù ìní tiwọn no tẹ bá ti bàbá ò tí ì sọ tiwọn bàbá kan ó dà pé ti bàbá ò tí ì àti ìmìta mú ṣùgbọ́n mo mọ̀ pé láàrin ọ̀sẹ̀ tí Buhari nǹkan kan mú. Myself, Atiku, El-Rufai, Malami and others will end banditry in Nigeria if you vote for us in 2027 by Rauf Aregbesola. nítorí sọ níjó náà mo sọ ó sọ pé APC ò lè ṣe ó ní but ADC ti ṣe tán sìn láti end gbogbo insecurity tó wà But this Nigeria. promise was made kí Buhari tó wọlé náà. ẹ bọ̀ ẹ má jẹ́ kí bọ́ọ̀lù wọn ṣe fẹ́ rí bò tí wọ́n bá sọ bá. irọ́ gbu nìrò tí wọ́n ń sọ. kò sí bẹ́ẹ̀ ṣe bọ́ọ̀lù wọn ṣe fẹ́ rí bò tí wọ́n bá sọ bẹ́ẹ̀. irọ́ that's the only thing. irọ́ gbu nìrò ọtí tí lè wọ́n sọ. pe ní irọ́ gbu. ìdírè okay ògbólógbò rọ ni ọtí lè sọ bẹ́ẹ̀. ìdírè okay ẹ jẹ́ múdi wá fún kí n sọ díẹ̀ fún yín. okay. Àtíkù tó ń sọ̀rọ̀. no Arẹ́gbẹ́ṣọlá ló sọ̀rọ̀ kì í ṣe Àtíkù. Arẹ́gbẹ́ṣọlá ló sọ. chairman tó kí ni ẹ̀ka. Arẹ́gbẹ́ ló sọ. Arẹ́gbẹ́ ló sọ. àwọn olùwà káwọn hẹ́ndì. gbogbo àwọn tó wá dákọ̀ l'Àtíkù wà bẹ́ẹ̀ láwọn ó parí ẹ̀ nǹkan tó sọ nù. tó bá yẹ pé àwọn parí ẹ̀. nígbà táwọn Miyetti-Allah àtàwọn Fúlàní ń pààyàn kiri ìjà Àtíkù hever phone léde nígbà náà lọ́hùn. ṣé wò fẹ́ kó rí bò ní. then number one láàkì tó sọ yẹn. sometimes wà tó ṣe pé amẹ́nìkan tó ń contest election ní Nàìjíríà tó ṣe pé òótọ́ bí nǹkan ṣe rí inú wọn ni wọ́n ń sọ jáde wọ́n padà wọ́n rí bò wọ́n yí ní gbogbo ìgbà. kí ló kọ wọn. mi rántí ẹgẹ tẹ wọ́n rí bò wọ́n dẹ̀ ń yí ìyẹn lọ bá wọn tó dáa jù ni pé kó lóṣèlú fi nǹkan tó bá fẹ́ ṣe wàá fi sínú even tó bá mọ end láti end nǹkan yẹn you have just try to keep it in your mind until that time tí a máa lọ opportunity sọmọ pé inú ayé gan àwọn nǹkan kan wà tó yẹ kéèyàn reserve incubation the moment ọba ti sọ jáde kí ni ẹ máa wà aborted so nǹkan tó fanu. ṣé wàá jẹ́ issue security. no mi o I am not issue security wàá kó fi sínú. àti zombie wípé number one tẹ bá rí solution tẹ bá dẹ̀ mọ̀ ẹ fún àwọn tí ẹ mọ̀ pé ó jẹ́ authority tí wọ́n lè gbé gbèsè ṣùgbọ́n àwọn tẹ fẹ́ fún èdè òṣèlú ni wọ́n fi pè jáde wọ́n á máa sọ fún mi wípé kí ni wọ́n lè ṣe mo sọ ń gbà kan mo ní kò yẹ KPC máa attack àwọn èèyàn tí wọ́n bá fún wọn ní àwọn bíi help and pé nǹkan báyìí but wọ́n attack wọ́n fòṣèlú gbé a lè sọ pé àwọn ilé ò lè end èmi dẹ́gbà pé wọ́n lè end ẹ̀ lóòótọ́ but kọ́mọ́dà pé yẹn conclude fún wọn until then. ìgbàgbọ́ wọn ni pé àwọn wà incapacitated tí wọ́n gba. bẹ́ẹ̀ni it's not supposed to be. Buhari sọ jù bẹ́ẹ̀ lọ General de Gaulle náà ń pe Buhari former French kìíní general ni wọ́n ń pe Buhari nígbà tá a lọ. wọ́n tún wọ́ sọ ẹ̀ fún wọn gan. wọ́n tún sẹ́tìgẹ́tì ẹ̀sìn wọ́n tún wọ pé General de Gaulle àṣẹ wa rí i pé kódà wọn ò lè dẹ̀gbẹ́ ọ̀yà. ó ní 6 months àwọn ìbò Kwara. ní Kwara State wọ́n ní wọ́n ti wọ 10 local government. yà tí wọ́n ti out of 16 local government. ó kù jọ 6 tó kù gan àwọn tó wà ní gbòòrò ni bí Ìrẹ́pọ̀dùn lọ́fà bí àwọn central àti Ìlọrin nǹkan kan bẹ́ẹ̀ mẹ́fà tó wà ń gbòòrò ṣe pé tí wọ́n bá fẹ́ sọ sẹ́nà àwọn tí ó wà ní àyíká nínú igbó àwọn náà mọ̀ ń. Now the question is ṣé politicking ó ní fún àwọn
gómìnà south west tó kù láǹfààní àbí torí pé Rotimi Akeredolu ti kú ìní ò fún wọn láǹfààní láti pera wọn jọ kí wọ́n rí i pé àwọn aráabí ti dé because Ọ̀ṣun state ó yẹ kí wọ́n mọ̀ pé kì í ṣe Kwara ló ní problem báyìí bí ó bá já wọn Ọ̀yọ́ state ó yẹ kí wọ́n mọ̀ pé kì í ṣe Kwara ló ní problem báyìí bí ó bá já wọn Ekiti state ó yẹ kí wọ́n mọ̀ pé kì í ṣe Kwara ló ní problem báyìí bí ó bá já wọn Ogun state Ondo state and some other states in southwest. The most peaceful region in Nigeria today is southwestern part of the country, of where we belong. So àwọn gómìnà wa ní southwest ǹjẹ́ ẹ mọ ibi tí wọ́n pè ní apá òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ sá. o ṣàdé ṣẹyìn rí àti Ṣakí. igbó kan bẹ tẹ́ ẹ bá ti wọbẹ̀ ní apá òkè Ògùn ẹ jáde sí Niger state straight ni. látọ̀dọ̀ wa ń bì. ẹ lè má fojú kan títí báyìí tẹ́ fi dé Niger state. bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣé ẹ tún fẹ́ gbọ́ ìkan bẹ tẹ́ ẹ bá wọ gbóhùn tẹ́ ẹ tún rìn síwájú tẹ́ ẹ ní bákan bákan ẹ dé Chad kí ló kọ bẹ̀ níbi tí wọ́n la títì lọ láti ilẹ̀ Haúsá Níjẹ̀ ẹ dé bẹ̀. látọ̀yọ́ state. bẹ́ẹ̀ mo sọ fún yín ìṣeré o bẹ́ẹ̀ ni mo sọ fún yín so tẹ́ bá lọ sí part of Òkè Ògùn ẹ lè wọnú Kwara state kẹ́ ẹ mọ̀ pé ti wọ̀n Kwara yàtọ̀ sí bóyá wà lọ́yọ̀ state tẹ́ bá ní gbogbo àwọn káyàmọ́ nǹkan àbí. káyàmọ́ is Kwara state. is Kwara state náà. so súnmọ́ bí ni. ẹgbẹ́ wa ni wọ́n wọnú ara wọn gan ni tẹ́ bá ti ń lọ sáìdì ìgbẹ́ tí nǹkan yẹn. ìyẹn ti ń súnmọ́ Kwara bẹ́ẹ̀ ẹ ti wọ Kwara ìfá ibòmí wà gan tó yẹ pé ẹ wọnú Kwara ẹ tún jáde padà sọ́yọ̀ state tó yẹ pé ó tún wọnú ara wọn kódà ní Ìkòyí l'Ógbómọ̀ṣọ́ bí ẹ wọnú Kwara ẹ tún jáde padà sọ́yọ̀ state so ẹ dẹ̀ mọ̀ wípé irú Kwara tí wọ́n ní problem yìí less city ni wọ́n lọ target so gbogbo ibi tí Kwara ti bá wa pààlà tá à ń sọ yẹn less city Kwara ni so nínú àwọn local government tí wọ́n ti attack èyí tó ń share boundary pẹ̀lú Ọ̀yọ́ state wà nínú wọn so ṣé Ọ̀yọ́ state. ó tọ́ lẹ sọ o especially irú Sùúrùlérè l'Ógbómọ̀ṣọ́ yẹn wọ́n súnmọ́ Kwara Sùúrùlérè yẹn the same Sùúrùlérè yẹn ẹ lè gbà wọ Ìkóǹdé o Sùúrùlérè state oríire wọ́n súnmọ́ Kwara púpọ̀ so what are we doing. pé kò ságbára lọ́wọ́ àwọn state governors. agbára ń bẹ láti protect territory wa o. mo wo nǹkan tí mo fi sọ bẹ́ẹ̀ ẹ mọ́ gbà pé a sọ̀rọ̀ Àmọ̀tẹ́kùn sí. a ní Àmọ̀tẹ́kùn. Àmọ̀tẹ́kùn ò lò bọ́ gidi ẹ̀wọ̀n táwọn ilé ìgbélé. kí ni wọ́n fi gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀ let's go to our traditional way of protection. tó bá sanjọ́ sọ pé ká lọ fi jà South Africa ń gbà yẹn. let's go to our traditional way of protection. ara sẹ́pà màálù níbì kan. Ondo state ni ó yẹ àkókò Ṣàngó ni. ó yẹ kán ti pe àwọn ọdẹ wa báyìí ó yẹ kán ti pe àwọn ọdẹ wa báyìí ẹni tó ní méjì ó yẹ kán ti pe àwọn Àgbẹ̀kọ̀yà wa. tó bá ṣe pé bẹ́ẹ̀ yẹn ó yẹ kán ti pe àwọn Àgbẹ̀kọ̀yà wa. there could be a solution tó bá ṣe pé bẹ́ẹ̀ yẹn yí pé ó yẹ kán ti pe àwọn OPC. because there was a time gbàtí Fáyọ̀ṣe wà ń bẹ̀ tó arrange àwọn ọdẹ ńgbà yẹn tó kó wọn jọ now mo expect ó dà pé bàbá yìí ti sọ̀rọ̀ nípa generalissimo wa Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹjọ́ ẹ má politicize ayé wa ẹ má fàyè wa negotiate ẹ má tiẹ̀ lọ́bẹ̀ rárá. ṣé nǹkan tó ń ṣe ni. mo ní ẹ má lọ́bẹ̀ yẹn ẹjọ́ èèyàn làwọn tó kú o ẹ̀sán tó wà relevant o. ẹ mú ní kẹ́ ẹ̀sán tó wà relevant èèyàn làwọn tó kú. What are you telling me? Generalissimo on the pages of newspaper, generalissimo on the screen of television, generalissimo on social media. torí orí inú pépà náà mo ti ka nǹkan tó sọ ń gbà yẹn. ojú aburú má kú the generalissimo of that time. ó bí tó ti generalissimo ni ẹjọ́ ìjọba ní ẹ pé ẹjọ́ ẹ sọ̀rọ̀ àwọn. ó dà gọ́fúnà okay ẹ mọ tó ṣẹlẹ̀ okay I'm not going to dwell on the infantry of water free. ẹja dún lórí ọ̀rọ̀ gọ́fúnà in that case ọ̀nà ní nǹkan tán ṣe èmi lè rò pé káwọ́ pé ní civil idea ti civil yẹn mo sọ pé kò sí nǹkan tán máa ṣe because kò ságbára lọ́wọ́ wọn ṣe àpò pé wọ́n lè jẹ́ bíi security chief ṣùgbọ́n wọ́n lè command the commissioner of police ṣùgbọ́n jẹ́ pé ká lọ sí tìbílẹ̀ ó yẹ ká lè gbé gbèsè lóòótọ́. ẹ jọ you know what. unfortunately àní ministry kankan fún tìbílẹ̀. You know what. We don't need to announce on social media. We don't need to announce on radio and television. Security apparatus wa ni. This is where we belong. àti ẹ gbọ́dọ̀ announce. This is Yorùbá land. mọ reason àti ẹ gbọ́dọ̀ announce. We have to do something. àbọ̀dọ̀ announce. tí mo fi agree pé ká mọ̀ announce ni pé ìgbà tí arákùnrin champion kìíní yẹn ṣe pé àwọn people yẹn lọ sóńdò wọ́n lọ jókòó sóńdò níjọ́ oní tí wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ bíi pé nígbà tán mú àmúpìtàn pé Kogi lókun tí wọ́n fojú sí o so anybody tó bá champion kìíní yẹn tán bá mọ̀ publicly wọ́n lè lọ then ọ̀rọ̀ security ṣe ń tẹ́yìn ó sọ lórí pages of the newspaper tàbí ọ̀hí ẹ̀ báyìí lóòótọ́ abẹ́nú ló yẹ kán ṣe but now ó yẹ kí there was a time tẹ́nìkan sọ pé ó yẹ káwọn state government wa ń bì ní south west kán vote owó kan fún ọ̀rọ̀ nǹkan tẹ́ sọ yìí
fún àwọn local hunters. ọba àbíjú sọ̀rọ̀ kan báyìí. gbọ́dọ̀ wọ bí o. sẹ́ni wàhálà wọ́n gidi ṣe analysis kan nísìn analysis sì ń bá mi lẹ́rù the kind of transborder tí wọ́n ṣe nísìn the criminals are more strategic than the states. bẹ́ẹ̀ni. eléyìí sọ àsọgbọnú they are more wọ́n ní intelligent report ju state lọ wọ́n wà 45 ju state lọ and they think ahead ju state lọ àwọn tí àyànságbọnú ìjọba ok àwọn ń rẹpẹtì àwọn tí wọ́n wà ní wọ́n rẹpẹtì lórí security ó náà by section 15 lórí security torí wọ́n rẹpẹtì ń bò mí. ó ní the primary purpose of governance is the welfare of the people and the security of life and property. níbo wọn ti rẹpẹtì. ó ń change kálukú wá bí ó ṣe pọ́ọ̀tì lọ sínú ẹgbẹ́ òṣèlú mi báyìí. now security of life and property sẹ́wọ̀n tí wọ́n bá mi lẹ́rù ni pé bí wọ́n sí àwọn tó ń wọlé sí wọn lára yìí bí wọ́n ṣe ní very excellent intelligence report gbà lẹ́nu àwọn state apparatus tó ń infiltrate security state náà wọ́n 44 wọn pẹ̀lú information because wọn ò lè strike live with one information all these terrorists tẹ̀ ń rí yìí táwọn takò wọn yìí wọn ò kì í strike without information information sì ń gbà á lè classify information ni tí wọn ò bìkítà yìí kéye owó láti fi rà. ẹ gbọ́ yes ẹ máa gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan tó bá dàbí ẹni pé òkè ò bá fẹ́ lọ bá Muhammadu lọ bókè. tó bá rí bẹ́ẹ̀ àwọn ọba láyé nílùú kọ̀ọ̀kan ká gbé gbèsè nǹkan tá a sọ yìí in case tí àwọn state government bá lé bí wọ́n ṣe wọlé 2027 kiri gbòòrò àti bí wọ́n ṣe ní honourable ní house tó wá pé yẹn ló bọ́n lẹ́jọ́ ọba kọ̀ọ̀kan tó wà nílùú kọ̀ọ̀kan ní south west kan 45 ìlú wọn. mi trust gbogbo ọba láyé. èmi sọ pé mo aláwọn tán ní. ẹ screen wọn máa fẹ́ jẹ máa fẹ́ lù láàrin wọn. no wọ́n ti jọba náà jẹ́mi dáa láti sọ ni pé ìlú wọn kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan sọ pé ká dáwọ́ sọ máa gbọ́ ìkìlọ̀ àwọn ìlú lọ́dọ̀ yín bì ká dákọ̀ pé ìlú yìí ẹgbẹ́ pé Ṣakí kì Ṣakí 45 ọ̀dọ̀ rẹ̀ Ìgbẹ́tì Ọba Àgùn 45 Ìbà 45 Ìrágbìjí 45 ọ̀dọ̀ rẹ̀ kò nídìí sẹtigẹtẹ ibẹ̀ lẹti mọ àwọn ọba tó ṣe pé ọba tó ti gbà pọ̀ fáwọn yẹn nǹkan. iná ni mo sọ ibẹ̀ lẹti mọ àwọn tó ṣe pé wọ́n rí lè mú àtàwọn tó ṣe pé by nature form lèyàn fi wọlé ṣe get ẹsẹ selection ṣùgbọ́n tó wá ṣe pé ọba lẹ jẹ níbẹ̀ gangan kí wọ́n ti máa sáré báwo ni wọ́n ṣe dàbòbò aráàlú wọn ìyẹn ni ká ṣe ń sìn táwọn gómìnà ọba ní pé àwọn ọba 2027 káàkiri ọba ọ̀sán ìbá 2027 káàkiri kò dẹ̀ sọ́ba tí ó pè kí lu ẹ̀ tú. mo rí story kan ni wọ́n dẹ̀ ti ń sọ fún mi látẹ̀kàn mi gbà wọ́n ní Gumi wà ń bàdàn lánàá. èmi gbọ́ Ọlọ́run ní jẹ́ Gumi wà ń bàdàn Ọlọ́run ní jẹ́ Gumi wà ń bàdàn náà tí Gumi bá wà ń bàdàn ìjàmbá ò ní wọ bàdàn. tó bá lọ tán kọ́. tó bá lọ tán irọ́ ìwúgbà tó ti wà ń bí yẹn táwọn jẹ́jẹ́ pé Gumi ti wà ń bàdàn yẹn èmi rò ṣe bẹ́ẹ̀ ẹ̀dùn ṣe bí Ìbàdàn lẹ pé bí. Ìbàdàn níbí. Ìbàdàn lẹ pé bí ẹ̀dẹ̀ sọ̀rọ̀ pọ̀ ojú aburú mọ́kù ẹ̀ sọ̀rọ̀ ń pa pé jagunjagun ẹjọ́ wà kú ọ̀nbí ẹ̀dẹ̀ níjàgbóró ní Ìbàdàn Gumi ò sí ń bí. báyọ̀ àpẹ́ gbólóòlù jáde ẹ̀sìn ní Gumi wà ń bí dandan ni kò dìgbò egun kẹ́tọ́ gbogbo ni èmi ò rò bí Gumi wà ń bí o Gumi ò sí ń bí ẹ̀sìn mọ́ bí tó wà. etí wọn kọ ni mo nídìí àkàrà wájú sẹkítẹ́rìàtì mọ́ bí a ti nídìí àkàtà ẹ̀dín gan nìyẹn. etí wọn kọ ni mo. ẹnìyẹn ó rẹ èèyàn tó jọ ni kí irú àkókò ìkan sì léwu kẹ́yìn ọjọ́ Gumi lọ́nà bí abẹ́mọ̀ ọ̀ní sí àmúfa ní ìsìn irun ò gbọdọ̀ sí lórí èèyàn mọ́lẹ́ pé yóò ní irun mọ́. mo ti mi ò gbọ́. ẹ wo ó mà ti ń jọra wọn wọ́n mà ní Gumi wá bàdàn lóòótọ́. Ìgbòho àbí Ìbàdàn. wọ́n láwọn rí pẹ̀lú barista wọ́n sànà wá bàdàn nínú. barista tani. barista tani náà ni. ẹ jẹ́ yé tẹ̀sán barista yẹn. Síkírù Àyìndé barista. ó ti kú ẹ àṣepọ̀ ti dolóògbé náà àṣepọ̀ òun náà ti dolóògbé. Gumi kẹ. kí ni Gumi wá bàdàn tẹ wá kẹ́mi òkè ṣebí sáàdì wọn ní Gumi ọmọ wọ Gumi lẹ́yìn rí yẹn náà sáàdì wọn ní ọmọ wọ. ta ló ṣe program lánàá. wọ́n ṣe program náà ni. no ó ní ẹni bẹ́ẹ̀ cover rẹ̀ ta ló ṣe program lánàá. èwo ni bẹ́ẹ̀ cover rẹ̀ ṣe òyìnbọn bẹ́ẹ̀ náà. so we are going to. I saw Gumi on this station yesterday. Okay it's a religious program ó nìyẹn lóòótọ́. mo kàn rò bóyá bọ́n ṣe wá sígbò òun gbà yẹn religious program. sẹ́ni tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni. religious program lélẹ̀. mo lè analyse program yẹn fún wa. okay no problem. ẹ mọ̀ gbọ́ ẹ gbọ́ mi
program yẹn ó ní program àwọn ulama àwọn aṣáájú ẹ̀sìn ní gbogbo Nàìjíríà láti jíròrò lórí ètò ààbò pé kí ló ń fà á báwo ni wọ́n ṣe lọ mọ́ ẹ̀sìn ṣé ẹ̀sìn Islam tá a mọ̀ sí religion of peace kí ló dé tó yẹ pé tí wọ́n bá mú àwọn tí ń pààyàn àwọn tí ń dá wàhálà lẹ̀ tí wọ́n bá porúkọ wọn wọ́n porúkọ Islam mọ́ wọn lára tí wọ́n tún wá dress tí wọ́n tún wá dress gẹ́gẹ́ bí mùsùlùmí pé so wọ́n fẹ́ analyse dressings yẹn wọ́n fẹ́ analyse who are these people killing ok Gumi máa bọ̀ ibà ọlọ́wọ́ mọ̀ wọ́n wá sọ̀rọ̀ ntọ́fà wíwá Gumi lánàá nìyẹn so níbi program yẹn ní University of Ibadan àwa náà wà ń bẹ̀ kódà gbogbo àwọn tí wọ́n rí Gumi orí Àgídìgbò náà wọ́n ti rí yẹ ti gbọ́. Mi lọ́rọ̀ sọ ṣùgbọ́n wà sensitive ni. ẹ sọ̀rọ̀. ẹ má jẹ́ kí n sọ̀rọ̀. ọ̀rọ̀ bẹ́nu mi bí. ó wà tó pọ̀ pọ̀ tẹ́ ẹ jẹ́ ká. ẹ lọ bí ọmọ. ó bẹ́tà. ẹjọ́ ta ló ẹ̀ di ibi tí wọ́n wà lánàá. àwa mùsùlùmí. irọ́ yorùbá wa ta ló jókòó wọn ají tó jẹ́ bíi. ẹ ń fi ẹnu àbùkù kun ẹ̀sìn wa. no. ẹ mọ̀ gbọ́ ẹ jẹ́ ń gúnlẹ̀ ẹ ń fi ẹnu àbùkù kan ẹ̀sìn wa gbogbo ìgbà wọn bá sì sọ ìlà máa ń rí ọ ń bẹ̀ sẹ́sìn wa ló ń sojú ní àbára rẹ̀. ètò pé wá sí nìyẹn. ṣé àwọn tó ń bá sọ̀rọ̀ bó wọn ṣe jẹ́ ẹ jẹ́ kálukú ọ sọ bó ló ṣe kẹsìn bó ló ṣe kan security máa bọ̀ wàá dá wa lóhùn àwọn ìbéèrè wa ní ti gbogbo wọn péjọ sínú lánàá wọn wá pé gbogbo àwọn tó kàn tán jẹ́ mùsùlùmí àwọn tó ti dá ṣètò ààbò rí àwọn tí wọ́n ti fẹ̀sùn kàn rí pé wọ́n mọ̀ nípa àwọn Boko Haram ni àwọn bandit ni àwọn tí wọ́n máa ń rán sí àwọn tí wọ́n bá gbé nǹkan kan ní ẹ̀jẹ̀ àjọsọ so tá a bá wá sọ báwọn kí wàá ní ọ̀nà àbáyọ tá a mọ̀ wípé the way forward. Nàìjíríà á fi bọ́ lọ́wọ́ ṣòro ètò ààbò yìí Yorùbá ló lè láàfin nǹkan sọ ẹ jẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Gumi níbi interview tẹ́ ṣe fún àwa ṣe interview fún Gumi. I trust Agidigbo. a ṣe interview fún Gumi. Agidigbo I trust. ṣe interview fún ẹgbẹ́ ọ̀yà tó ti jẹ́. When we demand for halal, we are demanding for two things. We are demanding for what is permissible and what is healthy and what will impact positively in our environment. In separate interviews with Agidigbo FM. ẹ gbé tán èyí tẹ́ lò fún news lẹ lò interview rẹ̀ gùn jù bá ń lọ àwọn èèyàn mi kọ́ ọ̀bọ̀ lọ́fun gan o. wọ́n kọ́ ọ̀bọ̀ Gumi lọ́fun gan ó sì sọ̀rọ̀ gan. bàbá lè rọrọ rẹ. bàrálà ti ń wá. bọ̀ bó ṣe pé bẹ́ẹ̀ ṣe explain yìí kò sí nǹkan tó bá dínú pé kó wá bọ́ ṣe rí mo máa ń wo kíní kan pé ó dà pé distinction tó sharp gan wà láàrin the Muslims here and the Muslims in the north àwọn relate bí gan o bẹ́ẹ̀ni à ń relate gan o àwọn ẹ̀rù rántí ọ̀rọ̀ tí pásítọ̀ sọ bí pé wọ́n jẹ̀ǹjẹ̀lẹ̀ ajẹ́ kíní kan lọ dẹ́jẹ́ wọn padà ẹ wo báwa ṣe máa ṣe ń bì. òbí tí mo fẹ́ gbà wọlé gan ẹ má sọ̀rọ̀. you understand me but ibẹ̀ yẹn àwọn kì í ṣe bẹ́ẹ̀ o èmi kàn wò pé ẹlòmíwà yóò wọ agbádá ṣẹgẹ́ tẹ̀sìn yóò dẹ̀ fi agbádá confirmation lọ àwọn tó dẹ̀ fighter gan ni ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹjẹ́ àwọ̀ ìpadàbọ̀ àbíjà tàbí báwo ni wọ́n ṣe ẹjẹ́ káwọn bó ṣe máa rí. there are different school of thoughts lórí matter tí wọ́n pe ìpàdé tí wọ́n pè yẹ àwọn school of thought kan wà tí wọ́n line up pẹ̀lú Islamic tí wọ́n practice ní south west ní north now àwọn kan wà jẹ́ pé they belong to the liberal one tí wọ́n bá wọn sọ̀rọ̀ I love them, they are my friend wọ́n wà teachable and we relate friendly táwọn oníbí yìí o. èmi dẹ̀ ní fàásì yẹn o. tó bá àwọn liberal muslim mo ń sọ báyìí wọ́n wà teachable they are so friendly. lọ́dọ̀ wà nìyẹn ní southwest ní over there in that is what religion taught us that is what Islam taught us. over there in the north. àwọn yìí ṣe bẹ́ẹ̀ yẹn. anything aside what you said earlier is culture. is culture. mo ò lè gbà kí the muslim in the southwest. infiltration ni infiltration ni. kó lead wọn níwájú. I was arguing with some people why ó ní wọn ò lè gbà kó ẹ lead wọn wájú láíláí. that was then. now the debate is like o tí irú school of thought ti Gumi bá wà ń bẹ̀ yẹn can he line up with the thought pẹ̀lú àwọn tó wà ń jókòó ń bẹ̀ yẹn. bọ̀ nínú àti ìgbọ́n tó sọ bọ̀ nínú nǹkan tá a gbọ́ yìí sí wọ́n náà wá brood lórí ọ̀nà àbáyọ àwọn tí wọ́n ń pààyàn wọ́n ń pè mọ́ pé mo fẹ́ bí láwọn béèrè kan. sọ béèrè pé mo fẹ́ bí láwọn béèrè kan ẹ sì dá mi lóhùn dáadáa ẹ̀yin tẹ́ wà nínú ẹ gbọ́ mi dáadáa o
báwo lẹ ṣe mọ̀ pé Gumi wà bẹ́ẹ̀ lánàá tágídígbò ọba cover ẹ̀. èmi ti sọ pé excellent enough that's ntí. do you know how many times tí Gumi ń wá Ìbàdàn láì jẹ́ pa wàá mọ̀ sí láì jẹ́ pa cover ẹ̀ ṣùgbọ́n tí gbogbo èèyàn pọ̀ wá Ìbàdàn. kíní ìwà historical ó dẹ̀ ní ìtumọ̀ gan kíní coverage yìí ní ìtumọ̀ gan. ta ló sọ fún yín pé ìgbà àkọ́kọ́ tí Gumi ó wá Ìbàdàn nù ta ló sọ fún yín wípé kò tí wá before now ta ló sọ fún yín pé kì í wá but because it was not covered. kò sẹ́ni tó communicate. It was not broadcast. But because we were there yesterday, it was covered. We cited him and we brought it to the world that Gumi is here. ó wà bí ó tiẹ̀ ní mini. So etiquette ó ní mini. So that tells you that these people are everywhere, and that tells you that àwọn tí wọ́n pe Gumi wá síbẹ̀ yẹn tí wọ́n dẹ̀ allow media láti cover ẹ̀. wọ́n irọ́ ti igi kan wà tẹ ẹgẹ ẹ má jà ó ti yé mi ẹgẹ ẹja gé ó yé mi ẹja gé àní mo là mọ́ pàpà ìdígi ẹja gé mo like kódà mo like kí irú ẹ bá sọ èmi gàba wà rú sẹ́mínà ẹ ti understand mo like tó ṣẹlẹ̀. Road used to be. Travelers can be kidnapped day and night, but now there's no more kidnapping in Nigeria. Kaduna is becoming peaceful. Katsina says most of the local governments are becoming peaceful. It's only in Zamfara, Kebbi, Sokoto. So there is an improvement. It's not like before. So I think people should be patient. I think the government is taking that. So we have cases of insecurity in Kwara State now, and it wasn't so then. But how these are sporadic cases? You can never ever eliminate terror completely. In America recently, one Nigerian killed his father and injured his two sisters. You want to say that America's not safe anymore? We have sporadic cases. So, but generally the picture is and I think Nigeria's education. So what do you have to say about the threats issued by President Donald Trump? Yes, you see, if truly he wants to help Nigeria, that is not the language he needs. It's a language of indignation, language of abusing us, threatening us, disgracing us in the political and worldly arena. We want to help people, we don't abuse them. There's nobody who can take this kind of abuse and indignation from a foreign country. So why delivery of man? You said America is threatening Nigeria because of the economy. Yes, because of economy. Oh, okay. They are threatening Venezuela now, and they have their worship there in the pretext that they're going to fight drug barons. What does drug barons also do with the presidential palace or military? So they always have a pretext. They always have a reason. What is not understanding. So now, Christians in Palestine are complaining of attack from Jewish community. Churches were destroyed, but America is not going in there and supporting the Jews. So for America to use religion, it means it has an ulterior motive, which we should all be careful. We Muslims and Christians, we are living very fine in this country. Just tell me in Ibadan, is there any animosity between Muslims and Christians? There is not. So how can we allow a foreigner, a colonist, an imperialist to come and divide us on all pretense when we know they want our resources? Let me tell you one thing. Zamfara State, I'm from Zamfara State. There is a gold, a lot of gold in Zamfara and other minerals. It's not only the southern state they are greedy about, even in the north. There are a lot of rare minerals, lithium and other things, cobalt, that they want. So when they come and divide us, we become so weak, we cannot protect our nation, and they take away. When you go, there is one in the past, one very religious Christian who went to London. He said when he went to London, he was shocked. They came here preaching about this and that and that. Ṣé ẹ̀gbọ́n tán sọ sá. Tọ́ àṣà ìyàwó kọ̀ọ̀kan filter sí wa létí ṣá. Ṣé rí lóòótọ́ pé tí Amẹ́ríkà bá wá wọ́n á tójú bọ resources wa? Yes, wọ́n á tójú bọ̀. But my question is, America ò ní ìdí kan débi kó tó kún ó kó resources wa. Technology ti lọ gan-an ayé. Bí ọ̀rọ̀ ta sọ lẹ́ẹ̀kan ni pé ó lè gbé àwọn tó wà ń bí gan ni wọ́n á ṣídìí yẹn sílẹ̀ fún Amẹ́ríkà láti máa kó. For example, àwọn China wà ń bí iṣẹ́ wo wọ́n ṣe wọ́n mop up àwọn gold wa àwọn resources wa
wọn kò lọ so wọn nídìí kan wá kó tó di pé wọ́n ṣe a kàn ní láti wé nǹkan ẹni wọ́n láwọn ń bọ̀ wá wọ́n fẹ́ extend the hand of fellowship lórí pé àwọn fẹ́ bá Ṣẹ́gun Agbésùmọ̀mí pẹ̀lú effort tiwa náà bọ́ àwọn kan wò pé tí wọ́n bá wá olè ní wọ́n jà wọ́n padà kórè resources wa yóò ṣe bẹ́ẹ̀ lóòótọ́ bọ́ ìwó la fẹ́ nínú méjèèjì kó ṣẹlẹ̀. Why are we afraid of Gumi? President Gumi bá wa. ok ṣé kò tó kó bá wa Kí ló ṣe? àkọ́kọ́ Gumi ló máa advocate fún àwọn terrorists olú advocate wọn not only an advocate for them. ó lọ́wọ́ náà lọ́mọ. Kí ló sọ? Gumi máa ń wọ́dọ̀ wọn lọ a sì máa bá wọn ya fọ́tò papọ̀ tó sì hàn ẹ sì mọ̀ pé ní tí èèmọ̀ fara kín mọ̀ ń fara kín ọba àgúnlẹ̀ nísìnyí bó ṣe ń ṣe wọléwọ̀de pẹ̀lú Gumi ò ṣe ń tí ọ̀dà. èkejì nìyẹn. sójú àwọn ìjọba wa fọ ni wọn gbọ́n sọpọ́kùnrin yìí ṣe nǹkan wọn tiẹ̀ sọ nǹkan kan pa ẹ̀ ṣé wọn pé tí wọn bá sọ nǹkan pa ẹ̀ ẹ̀ tí ọ̀daràn wọn ń pè lọ́daràn. DSS ò pérí kan bí léèrè question. what are you saying? wọn pérí. so àwọn tó pè gan wọn ní defence because ìjọba ò pè lọ́daràn ìjọba ò ṣe kó ṣe tí ọ̀darí. a sì gbọ́dọ̀ pé ní nǹkan tí ìjọba ò tí ì pè. ìjọba bá pè é bóyá ìjọba kan bóyá ìjọba níran sáà mọ connection ẹ̀ ni. pẹ̀lú ìjọba. do we know it? Okay, why that? Because àti gbọ́dọ̀ pé lẹ́lẹ́sẹ̀. Is Gumi our president? No, not Is Gumi our minister of defence? No, not at all. Kálọ́ sọ̀rọ̀ bí minister of defence yẹn. Ní tó ṣẹlẹ̀ ni pé. So tí wọ́n ìjọba tá a yẹ lọ síbi tó àwọn kan wù máa ń wá. wà tọ́jú ìjọba lọ àwọn kan dẹ̀ wà tó máa ń ju òfin lọ nínú society. So ẹ tó bá jù ìjọba lọ làwa ó jù lọ. a lè yín náà mo fi sọ pé kò sí àwa ò lè pè lẹ́lẹ́sẹ̀ we can call him a sinner now nítorí ìjọba gangan ò pé bẹ́ẹ̀ so how much more we. Kí ló tó bí Gumi pé wọ́n lé padà Saudi Arabia kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin làwọn rí fọ́tò yìí pẹ̀lú àwọn agbésùnmọ̀mí kí ló dé? Àwọn question àwọn ìbéèrè tá a fẹ́ bá ṣe rí. tó bá ṣe pé Gumi jẹ́ nìkan tó gbọ́ Yorùbá ni Agidigbo can bring Gumi here láti wá sọ̀rọ̀ wọ́n gbọ́ sincerely wọ́n bá sọ torí yìí ti ń ṣẹlẹ̀ Nàìjíríà kò gbé èbó ogun ti ń ṣẹlẹ̀ sí ìjìlá wa yìí kò dẹ̀ gbé èbó kì bá jókòó síbi tí wọ́n bá bí léèrè béèrè ipe kò gbọ́ Yorùbá. ẹ á sì bí léèbó. bàbá yóò mọ lọ́ngì kò dàbí pé kó ti bọ́ tàbá yìí irú àná yẹn wọ́n bá fún ní invite wá ipe kó wá sọ torí lóòótọ́ ìjọba ò pé lẹ́lẹ́sẹ̀ so who are we to call him ẹlẹ́sẹ̀ so àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ ni ó dà pé àwọn kan máa ń wá society tó máa ń ju ìjọba lọ. èmi ò Gumi èso ẹlẹ́sẹ̀ o. of course ọlọ́pàá ló tẹ̀lé yìí. no anybody can ẹ̀yin náà lè gba. even ẹlẹ́sẹ̀ even ẹni tíjọba ti kẹ́ ẹ̀ mọ́sùn mọ́. ebi gba amúrò bàbá gba. tíjọba bá declare as criminal ọlọ́pàá ló sọ. so that's what I'm saying. declare as criminal náà ló jẹ́ kó ní opportunity. àwa tá à ń wo iṣẹ́ tó ń ṣe ìjọba I know àwa tá à ń wo iṣẹ́ tó ń ṣe àwa tá à ń wo lápá àbò míì là ń wo bẹ́ẹ̀ ìjọba ò wo bẹ́ẹ̀. definitely kódà bóyá ìjọba ní ṣiṣẹ́ fún Ahmad Gumi ní state backing. ó ní state backing ó ní tí a bá lè léyàn ní Saudi Arabia tó dẹ̀ padà sí Nàìjíríà tá a dẹ̀ rẹ ní bílẹ̀rẹ̀ pé kí ni nǹkan tó ṣẹlẹ̀ ó fi hàn pé sẹ́ẹ̀mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ ní Switzerland. wọ́n celebrate máa yìí nìyà. that is it pẹ̀lú tó tiẹ̀ tó ṣẹlẹ̀ gan. wọ́n celebrate ẹni ìṣẹ̀lẹ̀ sì gbòmìjẹ́ lójú mi àwọn fíìmù footballer wa nínú train. no one bẹ́ẹ̀ mo ní bí yìí náà. máa kàn sí pé kọ́ńtù wa ni pé terrorist. ẹ so parọ́ ni mi ìmọ̀ ní sèta gẹ̀ẹ́sì ẹ̀sẹ̀ dìde tán ṣe sọ pé kó má sọ bẹ́ẹ̀ so parọ́ ni no na mo like it ṣe that's patriotism èèyàn gbọ́dọ̀ fẹ́nu àbùkù tẹ́lú mi ṣùgbọ́n wọ́n sọ bẹ́ẹ̀ ní o train lóòótọ́ but àwọn gẹ̀ẹ́sì ẹ̀ dìde tán wọ́n yarí mọ́ lọ́wọ́. ṣé àwọn tí ń jáde nínú pépà lè rí ni nítorí mọ̀ ń ṣẹlẹ̀ tí ò wọ pépà má pọ̀. àmì tójú rìpọ́tà bá kọ́ ní ó lọ bí ní ó kọ́lẹ̀. tí wọ́n bá mọ̀ kéde pé wọ́n gbé èèyàn kan wọ́n mọ̀ ti gbé èèyàn 1000. bẹ́ẹ̀ ni ẹ torí kó mọ̀ fà apprehension. wọ́n sọ fẹ́ lómi pé tó o bá sọ fọlọ́pàá o yóò sì máa ṣe lọ bẹ́ẹ̀ kò ní sọ fọlọ́pàá. àìmọye tí ń sanwó lọ́wọ́ báyìí tí wọn ò dẹ̀ tó ń ti dúnkokò mọ́ pé wọn gbọ́dọ̀ jẹ́ kẹ́nikẹ́ni mọ̀ sọ bó ṣe rí nù èmi kan ṣe bí àná ni Gumi wá. àná ló wà. àná yẹn dẹ̀ ni Wednesday. tọ́ lọ́ àṣànù wa. ó ti wá ó ti padà. pípadà kọ́ ó lè mọ́ ti padà kárò bóyá ó ti padà èèyàn wọkọ̀ lójú yóò pọ̀ lọ́bi tí ń lọ. ṣébi Gumi lọ nìkan wọ́n ti ń gbéyàn. Gumi tó jẹ́ pé ó wà answerable sí gbogbo ẹ̀ Nàìjíríà Gumi ò dẹ̀ wà answerable fún wa ìjọba ló wà answerable fún wa pé òkè o Gumi táwọn èèyàn ń sọ Gumi gan tiẹ̀ kọ́ ló bá dọ̀bà pé ìjọba ẹ̀ ti ẹ̀ gbé mi ẹbí mi léèrè kó wọn lè free káyọ̀ èèyàn tó fojú burúkú wọn iṣẹ́ burúkú tẹ̀ ràn wọn. báwo ni màá ṣe rẹ́ni tó ya fọ́tò pẹ̀lú ohun tó pa ìran mi tí màá sì máa pàtẹ́wọ́ fún báwo ni màá ṣe rí ẹni tó yẹ pé òun ni làásìn ọ́fíìsà. o ní wọn kò wọlé lọ tí ó lọ kó fáwọn. láàrin àwọn èèyàn tó pààrọ̀ mi tó sì sọ̀rọ̀ ẹ jẹ́ àsọ pé gbogbo ìyẹn irọ́ ni Nigerian problem ni ẹ kí ló dé tán lé wọn padà Saudi ọ̀rọ̀ ẹ̀sìn wọn sábà wá bí those are the questions I suppose. àwọn tí wọ́n wá bá lànà gan tí wọ́n jọ sọ̀rọ̀ èrò báwọn gan sọ̀rọ̀ débi pé rísì tán ṣe lé àwọn ni wẹ́ ibi ìjẹ́ Yorùbá bí yẹn sọ nígbà àwọn òbí yẹn. Ọlọ́run ṣàánú wa.
má lọ bọ̀ wálé mọ́ lọ wọn pé ńgbà tọrọ PMS ṣẹlẹ̀ o report directly náà ni ìwọ náà ló sì wà bẹ́ẹ̀ lánàá nítorí sọ fún mi lábẹ́ aṣọ wàá report directly náà. so òun lakókò gàgàrà báyìí ó ti rorí ọ̀pẹ rẹ̀ lé dóńdé. because bàbá náà mọ̀ pé òun ṣe é ṣe kóun gba query lẹ́yìn program rẹ̀. ó yà tètè dúró. ó mọ̀ àwọn question tí Oriyomi ó expect. yes. Gumi fúnra rẹ̀ mọ̀ question tí ó yẹ kó Agidigbo bí òun. àwọn tó gbẹ àpéjọ yẹn wọ́n mọ̀ question tó yẹ kó Oriyomi béèrè Agidigbo béèrè. now tí Agidigbo wá wà nbẹ tá a wá rí àwọn question yẹn gbogbo tí wọ́n ń sọ yóò yá wa tá a fẹ́ gbọ́ pé wọ́n sọ bọ̀ wálé ó yá mọ̀ bọ̀ kí ló ṣẹlẹ̀ lọ́hùn. ẹgbẹ́ mi sí máa kẹ́ sọ̀rọ̀ sókè ọmọ Nàìjíríà. no ẹjẹ ó tọrùn aṣọ rẹ sí o. event yẹn ó lọ ó wà successful lánàá ní ICC ní University of Ibadan so nígbà táwa ń bẹ aṣáàbá Sheikh Gumi náà sọ̀rọ̀ lánàá so nínú àwọn nǹkan tó sọ ni pé misrepresentation wà fún àwọn Muslims especially nínú àwọn activities wọn so according to him first statement gan tó máa sọ lórí podium lánàá ni pé nígbà táwọn náà bá wo YouTube táwọn náà bá wo ara wọn bad representation làwọn èèyàn máa ń ní pa àwọn kọ́sí táwọn náà bá wo ara wọn máa wò pé ṣáwọn náà làwọn èèyàn àwọn náà ní Android. àwọn sọ bẹ́ẹ̀ náà pé àwọn náà máa ń wo social media platforms pé àwọn dẹ̀ máa ń rí àwọn nǹkan táwọn èèyàn máa ń sọ nípa wọn so according to him he said that even he is just an intermediary or let me say liaison officer between the government and this terrorist group so and whenever he is going there he is never going alone he said it on stage kì í ṣe pé bóyá anything hidden àwọn ọlọ́pàá the Nigerian police force so wọ́n sọ pé àwọn yẹn náà ń tẹ̀lé àwọn so according to him ara àwọn nǹkan tí wọ́n highlight tí mo dẹ̀ rántí dáadáa àwọn 3 things kan ni wọ́n ní misinterpretation of Muslim scholars àti pé àwọn kan tó bá ti rí irùngbọ̀n lára wọn máa ń believe pé terrorist làwọn then the second one ni pé kàn try láti create TV and radio stations láti propagate àwọn nǹkan tí àwọn Muslims máa ń ṣe tó dẹ̀ jẹ́ dáadáa àti pé in terms of education pé ní schools kọ́ máa kàn sọ pé èèyàn kọ̀ọ̀kọ́ Arabic nìkan kọ́ máa include Arabic yẹn pẹ̀lú bóyá banking and kìnìkan so kó jẹ́ coalition of not just western. àwọn sọ pé Boko Haram wọn gba wọn faramọ́ Boko Haram. àwọn pẹ̀lú ọ̀rọ̀ tó sọ wọn faramọ́. àwọn kò jẹ́ liaison officer láti gbé láti mediate. a negotiator. a negotiator. gọ́ọ̀mẹ̀ntì gan ló appoint wọn. wọ́n dẹ̀ sọ pé gọ́ọ̀mẹ̀ntì náà mọ̀ ń pa ẹ̀ pé anytime táwọn náà bá dẹ̀ lọ síbẹ̀. ìdí tí wọ́n ṣe lè question wọn nìyẹn lórí ọ̀pẹ wọn dáhùn padà. anytime táwọn náà bá dẹ̀ lọ síbẹ̀ pé àwọn ò dá lọ rí pé Nigerian police force máa ń tẹ̀lé. ìdẹ́ mi sí pé ọbẹ̀ pé wọ́n disgrace Gumi gan ní Saudi Arabia ó yẹ kí Nigerian government lè fight nìyẹn. kò lè fight. no I have my reason. Gumi náà yẹ kò lè fight. no Nigerian bad representation wọ́n bà image wa jẹ́ láti no image Gumi kọ́. Gumi náà yẹ kó bínú síjọba pé an insult to one Nigeria is an insult to everybody. you don't get it. Gumi náà yẹ kó bínú síjọba pé ẹran mi iṣẹ́ iṣẹ́ tí mo ṣe ẹ̀yin ni mò ń ṣiṣẹ́ fún wọ́n wá embarrass mi bẹ́ẹ̀ yẹn ẹ̀ wá dákẹ́ can't you defend. tí mo sọ pé ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wà lè bá Saudi jansin n bó ṣe pé n ta àti mọ Gumi mọ̀ sí ni pé is a chartered negotiator tí ó pé ó ní ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì lẹ́yìn láti ṣiṣẹ́ tó ń ṣe because the word Gumi in Nigeria lọ́dọ̀ mi tí bá ṣe bí ọ̀sán ọdẹ tí bá ti gbọ́ Gumi èyàn ó wẹ̀yìn pé ìbọn nìyẹn gẹ́tẹ̀ sí. negotiator is allowed under the law. no in diplomacy wọ́n mọ ní chartered negotiators àwọn ọmọ gbogbo olú àwọn Henry Kissinger gbogbo àwọn nǹkan tó ń ṣe they are diplomat of time tó pé wọn irú ẹ̀ máa ń wà dáadáa. ó padà sọ́dọ̀ ìjọba bá a bá mọ ìdí ẹwọn ké lórí ètò yìí ó yẹ kíjọba pé Gumi ó yẹ kíjọba pé Gumi. ó kẹ́ ti sọ́nsìn. ìdí tí wàá yé yín báyìí ìdí kíjọba ò fi gbé Gumi tí wọ́n fi lè gbé lọ́ra Gumi níṣẹ́ nǹkan tó ń ṣe. kíjọba tó ná Gumi níṣẹ́ wọ́n ní àtìlẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì. ta ni Gumi. báwo ni. wọ́n rà pé retired military officer ni. retired military officer ni Gumi. retired military officer mo mọ̀ yẹn dáadáa. so báwo ni ó ti ní líǹkì yẹn ṣé ìjọba ló fún ní líǹkì yẹn ni àbí torí dress. no èèyàn máa ń volunteer rẹ̀ yẹn o tí n bá mọ̀ pé aspect yìí security aspect yìí tí n bá mọ̀ pé aspect yìí mo gbó nọ́mbẹ̀ dáadáa I can follow tí wọ́n bá ń sọ̀rọ̀ pé media sìn tọ́lọ́sìn ló bá sìn mo lè volunteer and pé I can be your media person torí pé mo pé láì mi nìyẹn ṣe pé security expert ni ẹ̀yin kan tó ṣe yẹn náà is still part of security pé ní embassy Nigeria or any embassy náà yẹn mọ̀ ní military department security department so ó nírú opportunity yẹn náà fi ṣe is a chartered negotiator iṣẹ́ ẹ̀ ló ń ṣe bó ṣe wà gan wọ́n lè máa fún lówó a máa ṣiṣẹ́ yẹn. olóòrè represent ìjọba àwọn gbowó kẹ ama gbowó is a chartered negotiator bó ṣe wọ yẹ kó ní school tó yẹ pé yóò tún máa train àwọn èèyàn tó bí kọ́ wọ́n ṣe náà. hello no chartered negotiator tí ìjà bá ń ṣẹlẹ̀ níbì kan láàrin àwọn community méjì wọ́n lọ appease wọn ẹrẹ́sẹ̀ wọn ni chartered negotiator kò mí kò jẹ́ pé lórí Boko Haram ni. no anywhere anything the crisis bá wà any crisis fit take place. yes sir. ẹ̀sà àti ìgbọ́yìn o. àgbọ́yìn. ọkùnrin yín bí ìsókè
ibi tẹ bàbá gbé kínní ìsókè kí a mọ̀ gbọ́ láti inú bọ́ọ̀sì. wọ́n ti gbọ́dọ̀ máa gbọ́ nílé náà. a ti ń gbọ́ yín báyìí. mo kí sa ẹ pé tó. yes sir. olùbàjẹ́ o. àmì orúkọ yín àti tẹ̀ tí ń pè wá. orúkọ mi lọ Pẹ́yẹmí Razak láti Uyo Akwa University. yes sir. torí yọ bíbá mi. bàbá o. àní yóò náà. inú mi máa ń dùn sí máa ń gbó yín ọlọ́run lè palaka yín. àmín. pẹ̀sẹ̀ntà tó mọ sí ẹ̀líṣẹ́ ibi tẹ́ ẹ̀ lé ẹ̀dì mẹ́ta gbára ọlọ́ọ̀bà ọkọ mi nítorí mo fi dá lódù kan áfíríkì máa lè gbọ́n ìṣẹ́jú inú mi dẹ́ jókòó mọ́ gbàgídìgbò. bàbá wọ́n ní ẹ̀rọ ju ọmọ yóò tàgbà pọ̀ ó ká sọ wálé tó ṣubú ìwé yẹn àgbà. nàìjíríà máa tán ṣe wọ́n máa tán jọ ń ṣe ó dàbí ó ní lọ́gbẹ̀dì náà parọ́ fúnra wọn ni ìkẹ́ ló ti yọ ìkẹ́ ni mo ti mú ẹ̀pájọ́ parọ́ fúnra wọn ni. ó ní kí ló mú ìyẹn náà ní kí ló yọ. Bá mi Ìbàdàn ní bàjẹ́ bẹ́ẹ̀. Àyè mi bá tí máa ń kọ́ Ìbàdàn nínú máa ń dùn. Lọ́wọ́ tẹ́lẹ̀ náà gidi ìbò yẹn mò ń gbádùn ẹ̀. Ó yẹ ká máa búrẹ́ wọ́n sun o. Láwa ẹ̀ pè mí náà o. Ìwà àbàjẹ́ tó gbọ́rù jẹ́ ń jọba nílùú bàjẹ́. Ẹ wo kò ní bàjẹ́ tà. àmín ẹ ṣeun sọ. hello. Hello, ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ mà. Yes sir. Ẹ kú iṣẹ́ o, ẹ kú iṣẹ́ ìlú. yes ma. Ọlọ́run a máa fún yín ṣe sá. àmín. Nípa ọ̀rọ̀ tẹ̀sán lẹ́ẹ̀kan yẹn mo fẹ́ chicken kìíní kan nípa pé káwọn ọba wa kan ró ìlú kan ṣe. Mo ní experience kan sísá mi ní ọwà Nàìjíríà wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ọmọ ọ̀dọ̀ kan ọmọ ọ̀dọ̀ yẹn wá jẹ́ tápà. Ṣùgbọ́n tí wọ́n ń sọ̀rọ̀ àwọn bandits àwọn terrorists nǹkan sísá mi ẹ wá náà fẹ́ lọ sí sáìdì bẹ̀rẹ̀ pé ẹ̀rù ń bá ọ̀kan kan wá ní ọmọ yẹn wá ní wọn kì í dọ́dọ̀ àwọn o. Onígbà tó wọ́n dọ̀ wọn ó ní nǹkan táwọn ṣe fún wọn ó ní wọ́n wọ́n ilẹ̀ ní onímẹ̀wàá ló kú nínú wọn ó ní láti gbà yẹn wọn ọ̀dẹ fíléèjì wọn mọ́. So ní sáìdì jẹ́ báyẹn àwọn tí wọ́n tẹ́pà lọ́rùn gbogbo bẹ́yẹn so àwọn nǹkan tí àwa náà lè ṣe ni gbogbo agbára ẹ̀kọ́ pé àwọn ọba yẹn kọ́ ró gbogbo ìlú kọ́ wọ́n ìlú ó ní bọ́n ṣe ń ṣe látijọ́ kíru àwa yìí tó dáyé so ní nǹkan tẹ́ sọ yẹn nígbà tẹ́ sọ ni mo wá rántí nǹkan ìfọ̀ láti ìtì ni sísá mi ẹ̀ṣẹ̀ sọ fún mi pé ní wọ́n mọ́ gbogbo ìlú wọn ni pé láti ìgbà yẹn wọn ò wá mọ́ wọn ò lọ àdá wọn ò lọ bọ́ wọn ò lọ bẹ wọn kàn fi oògùn ẹ mọ̀ pé àwọn tápà náà wọ́n gbówó gan so bàbá lè encourage àwọn olórí wa kan nílẹ̀ Yorùbá kan múra sí láti wọ́n ṣe máa protect ìlú spiritually ẹ ṣe gan ni mà ẹ ṣeun. Yes, that's it. wọ́n bá rẹ́dí o nǹkan sì kú o. àwọn bá lè ṣe. hello ẹ káàárọ̀. hello sir àwa pẹ̀lú yín sir. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sir. Alhaji Ibrahim ní sọ̀rọ̀ láti Jos. yes sir. ṣé ẹ wà lórí àti ìsọ̀rọ̀. ẹ máa bá a ẹ ti wà live. yóò wà mo ní ọ̀rọ̀ ṣe gómìnà sọ. yóò wà ní tó tẹ̀lé ní pé gbogbo tí àwọn èèyàn rò ibi ọ̀rọ̀ yẹn kò rí báwọn tẹ́lẹ̀ pé bí ọ̀rọ̀ Islam ṣe rí tẹ́lẹ̀ gbogbo tó bá wà ní Islam èèyàn máa ń tẹ̀lé ní sùúrù ni ó dàbí ẹgbẹ́ a ṣe gómi ó fẹ́ máa tẹ̀lé àwọn bandits ní sùúrù tí wọ́n fi lè gẹ́ẹ̀tì bí wọ́n ṣe rí orí nǹkan yẹn ìmọ̀ bóyá kò ń ṣe Boko Haram lọ́kùnrin yẹn kò ń ṣe Boko Haram ni àmọ́ òun náà tẹ́lẹ̀ pé máa ń píríjì rẹ̀ máa rọra lé díẹ̀ wọ́n náà máa ń kó ti àwọn àdìsí tí ò yẹ ìní pírọ́blẹ̀mù tó ṣẹlẹ̀ alájì sẹ́ẹ̀sì mọ̀ pé àwọn àdìtì tó lé tẹ́ ní wọ́n máa kóòtù yẹn náà ní àwọn arábí máa lò. sẹ́fẹ̀ náà tilẹ̀ ní wà àjọ́ tilẹ̀ ní wà èmi sún wọn gidi gan alájí gbogbo ètò sẹ́ẹ̀sì wọn mọ́ gbọ́dọ̀ tó túmọ̀ every day tẹ́mi pa fóònù mi lórí àjírí go at 1 o'clock tẹ́ bá parí òjò tó kàn mí àwọn tí lẹ́yìn máa ń ṣe lálẹ́ yìí akọ́kọ́rọ́ alátẹ gbogbo ẹ̀ mọ́ gbọ́dọ̀ tó túmọ̀ kọ́kọ́rọ́ alátẹ àwọn kìnní gbogbo ẹ̀ mọ́ gbọ́dọ̀ tó túmọ̀ mo fẹ́ ká pàdé mọ́kànjọ́ kan mo wáyé ìbáyín rí yín ni. a sì pàdé Ọlọ́run ní sẹ́yìn ọkàn àrìpàdé nù Ramadan ẹ jẹ́ àpàdé ní múra Ramadan inshallah hello Alhaji. yes sir. mo kí gbogbo ẹni tẹ́ wà nù kúrò adé olùgbètò lórúkọ tèmi ẹ kú fẹ́ tẹ́ ẹ ní sí November family ni wà. Ọlọ́run ní jẹ́ kí ayé ẹnìkan tó bàjẹ́. ọmọ tí wọn bá ti bí November nù náà yín kò sí ara yín. a máa wá díẹ̀. kò ní di DNA November lẹ́yìn bí ṣe DNA. a máa wá díẹ̀. bàbá ní kọ́mọ́kọ́mọ́ ẹ jọ wọ́n ní àgbàtàn la máa ń gba ọ̀lẹ́ tá a bá dáṣọ fún ọ̀lẹ́ a máa ń pa láró ni. tó ṣe bí èwe yẹn àgbà. mo ń sọ ọ̀rọ̀ kan láti bí ọ̀sẹ̀ mẹ́ta ní Àgídìgbò ń sìn
mo kàn ní kí n tó jẹ́ kẹ́yìn náà gbọ́ torí ẹ̀sìn lórí ètò mo sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n wọ́n ti dá ẹnìkan lóhùn pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ó wá pé obìnrin kan nínú wọn ìyá yẹn wà ní Bishop Phillips mo fi tóbi ọlọ́run ṣe ní àná mi bẹ́ẹ̀ lè gba wájú ẹ̀ kọjá torí pé ojú tó máa fi ń wò mí mo fẹ́ kí Àgídìgbò tún reputation Àgídìgbò àti èmi Adéolúkìtì ṣe lọ́dọ̀ obìnrin yẹn ó lóun wá sí Àgídìgbò ó ní kéèsì ńbẹ mo dẹ̀ ti sọ fún wọn lórí afẹ́fẹ́ pé ìyá yẹn sọ pé òun fẹ́ gbowó òun padà náà ojú ti ń tì mí ara ń tì mí ní ilé gbọdọ̀ ya síbi owó wo ló fẹ́ gbà padà owó kíni. ó lóun ní kéèsì ńlá Àgídìgbò pé òun wá san 50,000 naira pé wọn ò bóun wá ojútùú kéèsì yẹn òun dẹ̀ gbẹ́pọ̀ olówó padà pé ẹ̀yin gangan ti rò oníjọ́kan tó mú ọmọ wá síbẹ̀ yẹn ṣé ẹni tó ń ṣe fagídíjà tó ń ṣe tó ẹ máa gbọ́ kò lè gba kọ́bọ̀ padà tó bá gba fọ́ọ̀mù ẹ máa gbọ́ mi o tó bá gba fọ́ọ̀mù 5,000 tó bá jẹ́ pé wọ́n pe ẹni tọ́rọ̀ kan òun àti ẹ̀ tẹ́niyàn ò yọjú ló tó lè sanwó mọ́tò tí wọ́n fi lọ ọbẹ̀ tí wọ́n fi mú lẹ́tà lọ ẹ̀ẹ̀mẹ́ta láti gbọ́ ẹ máa gbọ́ mi ẹ gbọ́ mi àní ẹ gbọ́ mi ẹ jẹ́ mi ọ̀sọ̀ tèmi kì í sẹ́yìn nìkan lẹ̀ ń bá ẹ lébẹ́ mi nìkan sọ̀rọ̀ báyìí afẹ́fẹ́ lẹ sọ sí owó fọ́ọ̀mù 5,000 lẹ́yìn owó fọ́ọ̀mù 5,000 yẹn owó tó tún lè san ni pé bọ́yá wọ́n bá mú lẹ́tà lọ lákọ̀ọ́kọ́ ìyẹn dẹ̀ dìpẹ́ lórí bíbẹ̀ bá ṣe jìnnà tó bóyá wọ́n bá mú lẹ́tà lọ lẹ́ẹ̀kejì bóyá wọ́n bá mú lẹ́tà lọ lẹ́ẹ̀kẹta kò gbọ́dọ̀ kọjá ẹ̀mẹ́ta tí wọ́n fi gbé sáfẹ́fẹ́. nǹkan tí mo bá bẹ̀ sọ gbogbo yẹn. ẹ wá máa gbọ́ ẹ gbọ́ mi sẹ́ ní sùúrù tí ó bá wá jẹ́ ọ̀rọ̀ lẹ́tà lákọ̀ọ́kọ́ lọ́sànwó fún tí ọ̀dọ̀ ọ̀rọ̀ lẹ́tà lẹ́kejì lọ́sànwó fún tí ọ̀dọ̀ ọ̀rọ̀ lẹ́tà lẹ́kẹta lọ́sànwó fún a jẹ́ pé mo fẹ́ mẹni tó fún 50,000 kọ́ mọ̀ bọ̀ wá bá mi òun náà ti conspire pẹ̀lú àwọn tó fẹ́ bá Àgídìgbò jẹ́nu kọ́ wá sọ fún mi owó tó bá san. ó ti tán kò sí kò sí ẹjọ́ rárá ìwọ náà máa mú bọ̀ tọ́wọ́ bá ti lè mú wá fúnra rẹ̀ mọ́ pè mí lórí ẹ̀ mọ́ sì yọjú mọ́ sì dá sí mọ́ sì sọ̀rọ̀ ẹ̀ mọ́. ìgbà wo ni ká wá. máa mú bọ̀ báyìí kọ́ wá náà kásẹ̀ tó gbowó lọ́rùn báyìí. èmi ò wá sí Ìbàdàn báyìí o. tọ́ oúnjẹ olóòdì Ìbàdàn. pẹ̀lú ògùn Ọlọ́run títí sátidé màá dìbàdàn. máa mú bọ̀ Monday kí a káfi sẹ́hún ló ń tàn lọ láàárọ̀ Monday. aago mélòó ni kí n máa mú bọ̀. àárọ̀ Monday ó parí láago 12 ó lè máa mú bọ̀ lórí sókànwá gan sókànwá náà ló ti pè ẹn tó gbowó lọ́wọ́ ẹ̀ náà ẹn tó gbowó má wulẹ̀ dá sí kankan mọ́ nítorí dá sí láàárọ̀ ló ti dá sí wọn ẹn tó gbowó náà àjọkùn ẹ̀ orí sókànwá láti jọ yanjú ẹ̀jọ́ náà ẹni yẹn náà sọ owó ntọ́gbà wọ́n jọ sọ ayé ọ̀jọ̀ bá wa gbọ́ tọ́ba yẹn kẹ́ni wọ́n mọ̀ lọ́lé rẹ̀ wọn ò ní kórí yọmí kan sáàkì yẹn kan ni ẹni tí ó bá wùwà ó lè wọ̀ dáná ìwà ìbanilókọjẹ́ èmi sáàkì wọn bó ṣe jẹ́ nu. ó ti dánu etí tó bá gbà lọ gbọ́dọ̀ gbà bọ̀ a ní gbé wá kọ́kọ́rọ́ aláàtẹ àti ní gbé wá lábàárò mi sọ́kàn wá tó ti dárẹ̀ náà láti yanjú ẹ̀ ìyá náà ó sì gbẹnu sí máìkì lọ́jọ́ òun yọkàn sọ pé mo ti sanwó nítorí pé 50,000 ní o owó ẹni báyìí ní o ìwà àti pé owó tẹ́ ẹ jọ lò fún kéèsì yẹn tí kéèsì ò tí ì parí lọ́ọ̀lọ́ọ̀ gbà padà lọ́wọ́ tiwa kò ṣeé ṣe àfi tó bá ṣe pé wọ́n gbà ọ ń gbowó ẹ̀ padà fún ọ kó tó kù ń bì ń sì fún tọ̀ náà lẹ́tà máa lọ lé pẹ̀lú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ dágbére. comrade ọmọlólú jíjìn. comrade Fẹ́mi Babalọlá Ọbagun ní orúkọ. Oriyomi Hamzat ló kọ mi àyájímọ́gìrì ajámọ́láyà bíi àìlówó lọ asúlẹ̀ sí. so ó fi pé tí kálukú bá sáyẹn gúdúgúdú abẹ̀yìn jákèjákan à ń bá wí ó ń sèmí lọ́wọ́ your one and only controversial presenter the microphone wizard irú ẹ̀sìn pèdèpèdè ó dàbọ̀.